Ọláyínká mọ́ ó ló jẹ́ ká wá síbi ọkọ̀ wa jára. Ẹnjìníà kò sí ẹ̀kọ́ nínú iṣẹ́ yìí torí Ọlọ́run ọba kí wọ́n lè gbọ́ mi látẹ̀yìnwá mo kí gbogbo lókì ọ̀tọ̀nkulu tó wà ní kalẹ̀ níbí gbogbo yín mo kí pátápátá. Àbíkẹ́ mi ò lóde kankan. Ǹjẹ́ tọ́lọ́run bá ti ṣe ọpẹ́ ló yẹ kẹ́rù dá. Bùtùlù ẹ̀dá lásán ni onímọ̀ pẹ́ dá. Ẹrú tó bá ti dúpẹ́ oore ló máa gbà lékún. Àkọ́tún oore ń bẹ nílẹ̀ fẹ́ni tó mọ̀ pẹ́ dá. Àwòṣífìlà mú iná tó Àbíkẹ́. Mo tún gbórin dé fáwọn tó mọ ìyẹ̀bùn mi. Alásọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù máa lé mi. Ọ̀kín ló ládé orí ẹ̀ Àbíkẹ́ mú iná. Orin tẹ́ bá gbọ́ lẹ́nu mi àrà ọ̀tọ̀ tuntun ni. Tòrárò jinlẹ̀ pẹ̀lú òye tó kún ló mórin wá. Mo forin ṣe dánilẹ́kọ̀ọ́ ayé ní àǹfààní mi. Mo forin dání lára ya wọ́n ní ẹ̀ta tẹ̀nà Àbíkẹ́. Ìjíṣẹ́ Ọlọ́run lọ̀rọ̀ orin wa Àbíkẹ́ orin mi ò jọ tẹ̀lé kọ̀ọ̀kan. Kábónire kábónire dúpẹ́ lára iṣẹ́ jíjẹ́ mi máa ló jẹ́ o. Iṣẹ́ tí wàá dé Àbíkẹ́ ẹja akọrin tuntun. Alhaja Jaratu àyàmọ́ ó labáwá bí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níkàlẹ̀ níbí báyìí gbogbo yín mo kí. Tán bá tẹ̀ fẹ́ fi mí jọ ẹnì kọ̀ọ̀kan lágbólé orin. A jẹ́ bàbá ọgbọ̀n Saoty àgbà Professor Emeritus. Àwọn tèmi wọ́n ní Saoty obìnrin l'Awòṣífìlà mú iná. Wọ́n ní táwọn bá ń gbọ́ live mi ó má dàbí ti Saoty Arẹwà abẹ́fẹ́ àrílédé sí. Kí tiyín náà má bàjẹ́ ọ̀gá wa. Kí tiyín náà má bàjẹ́ ọ̀gá wa. Aṣíwájú tí ó pọ́n tán dòdòrú bàbá bíbò. Ìkàlẹ̀ Alhaji Saoty Arẹwà àrílédé sí. Àjẹpẹ́ ayélẹ̀ ń kọ́ lẹ́tà sí pẹ̀lú ìwà rẹ̀. Ìmúmúná tó ní àríhùn la máa rí. Ẹ ti fàgbà fọlá kó wá mọ́ra dandan ni ká máa ṣàpọ́nlé. Ìṣọ̀lá ṣé wàá mọ́dà bàbá láàmúnigun. Ìkàlẹ̀ Channel of Success Al-Mustajab àgbáyé. Ìyẹn fi kí gbogbo èèyàn tó wà ní round table bàbá láàmúnigun. Ẹ̀yin tó wọ́dẹ̀ ìdí ìrókò ẹ̀kú ìkàlẹ̀ níbẹ̀ yẹn. Kí n fi Bùkọ́lá Ìyálájẹ olólùfẹ́ mi kí gbogbo yín lọ bẹ́ẹ̀. A ò lè máa kíra wa lọ́kọ̀ọ̀kan torí àkókò torí Ọlọ́run ọba.
bàmí àná sí rí bàbá mi ní gbọ́dọ̀ fún mo kí yín o kí gbogbo àlè ọlámọ wàrọ̀sàtọ̀lá àǹbíyáhì Khalifa Abdulrasheed ní ìlú Àbújá. Khalifa Abdulrasheed ní ìlú Àbújá. Kígbà má dàrú mọ́ yín lọ́wọ́ lọ́la náà mi oníṣẹ́ ńlá. Mú iná mọ́dọ̀dẹ̀ ọ̀rọ̀ lórin wa, ọ̀rọ̀ lórin wa. Àbíkẹ́ mọ́dọ̀dẹ̀ ọ̀rọ̀ lórin wa, ọ̀rọ̀ lórin wa. Bílí mi ńlá yìí màmá lórin wa, lọ́rọ̀ lórin wa. Ìmísí Ọlọ́run làwa fi ń pèdè ọ̀rọ̀ lórin wa. Orin dé ẹ̀mí orin tún ti gbà Òṣìfìlà wọ iṣẹ́ yá. Olóníyọba ìwọ la fẹ́ gbọ́. Orin dé ẹ̀mí orin tún ti gbà Òṣìfìlà wọ iṣẹ́ yá. Ẹ̀bùn ni kì í ṣàyọjú rọ̀, orin ni tó nípìnlẹ̀ sọ́gbọ́n. Ẹ̀bùn ni kì í ṣàyọjú rọ̀, orin ni tó nípìnlẹ̀ sọ́gbọ́n. Mo bójú tó dọ́là tẹnu kúkọ́ iṣẹ́ mi tèmi. Lè ní àwa kórìn kọlù wá sílé àmọ́ ó láyìíká. Ọkọ àjàrà tù tọ́lọ́hún fi fẹ́ so wọ́n pọ̀ ládùúpẹ́ sí. Ébà Ọlọ́run máa sọ bó ṣe mọ́ káwọn táwa máa fò fàyọ̀. Ọlọ́run máa sọ bó ṣe mọ́. Ọlọ́run máa sọ bó ṣe mọ́ káwọn táwa máa fò fàyọ̀. Ọlọ́run máa sọ bó ṣe mọ́. Lè ní ó yẹ ká kórìn kọlù fìjó dúpẹ́ fàlàwòrán mi. Olóníyọba bàbá la fẹ́ gbọ́. Lè ní ó yẹ ká kórìn kọlù fìjó dúpẹ́ fàlàwòrán mi. Ẹni mú kọ́rọ̀ mi ò tọ́pẹ́ ajá òní yẹn jẹ́ ká lè tú àti pé ọ̀tá Ọlọ́run ọba ló jẹ́. Mo wò ṣẹ́mi mi látànà wá, mo gbójú sókè, omi jẹ́ ń jábọ́, ṣẹ́mi náà wà lẹ́yìn ó tọ́pẹ́. Àná yẹn le, àná yẹn le, àná yẹn le, púpọ̀ débi wípé ẹ̀dá ò lè mọ̀ pé ní àádọ́ rárá. Ọpẹ́ lọ́wọ́ orí mi àpèrè wíra òtí ẹ̀ fẹ́ kókó dénú ṣáàkó mi ọlọ́wọ́ ta. Amúdálì láì mo dúpẹ́ fún ṣẹ́bí mi tó dùn tó dán. Àríkẹ́ Adémi Àjàrà tù ọjọ́ yàwó ẹ̀ ló fẹ́ ní kò mùkúlù mọ̀kẹ́ mùkúlù mọ̀kẹ́. Láwa jíjọ ọpẹ́ ò fọba tó bá ẹ̀ ṣe mùkúlù mọ̀kẹ́ mùkúlù mọ̀kẹ́. Máa jíjọ ọpẹ́ ò fọba tó bá ẹ̀ ṣe. Ìwọ la fẹ́ gbọ́. Ẹnjìníà torí Ọlọ́run ọba ẹ ṣiṣẹ́ rẹ̀.
ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ àwa níkàlẹ̀ níbí. Chief Seyi Ọ̀ṣungádé. Ọ̀ṣungádé. Chief Seyi Ọ̀ṣungádé. Ìkàlẹ̀ àní màṣá ẹ kí akéwì jẹ níbẹ̀ yẹn. Akéwì jẹ ní Jẹ̀bú Igbó kékeré Ìjẹ̀bú àgbàlagbà Ìjẹ̀bú bàbá Ike ní UK Ajára tù ló lọ́jọ́ ẹni o aya ọmọ Ọláyínká Al-Mustajab làwa fẹ́ ní kí lẹ́ni ó yẹ ká kọrin kólú fìjó dúpẹ́ fàlàórọ̀ bí amúnigun Alájí àmọ̀dá lódìdí náà lómi lọ́dọ̀ amúnigun ẹ ṣe ẹkú ìnáwó èèyàn àlèkọ́ sí mi ìjọba Jàlábí bàbá mi ààrẹ Akírun ló ń san owó bàbá wa. Ọba tó fàlì kọ́ kẹwàá dákun má fi dá wa lóró. Ọba tó fàlì kọ́ kẹwàá dákun má fi dá wa lóró. Ààrẹ Akírun ló ń san wà lẹ́kọ́ dákun má fi dá wa lóró. Ọba tó fàlì kọ́ kẹwàá dákun má fi dá wa lóró. Ali Hakimi, Ali Hakimi. Ali Hakimi, Ali Hakimi. Ààrẹ Akírun ẹ màmá ṣeun torí àwọn olólùfẹ́ wa. Ó yá kọrin pé máa more, máa yá láì more. Ààrẹ Akírun máa more, máa yá láì more. Bèèyàn dúpẹ́ àtúngbà ìlẹ̀kùn. Ọlá bàbá wa Dúdàtú ẹ máa ṣe ẹkú ìnáwó. Ṣòwò náà ẹ ò dúpẹ́ rẹ̀ tún. Kò ṣe láyé ẹ̀yà rẹ̀ àdúpẹ́. Ojoojúmọ́ ayé làwọn ṣe máa mọ́ pẹ́ wá. Èèyàn amúnigun ajá mẹ́ta. Fàdọ́lá wá wá wá. Mi ò ní pẹ́ kúrò níbí. Tó bá mówó mi wá láti ilé o tètè wá náwó. Tó bá mówó mi wá láti ilé o tètè wá náwó. Mo wà náà mi wò dúpẹ́ rẹ̀ tún. Kò ṣe láyé mi yàrá mi mo dúpẹ́. Ojoojúmọ́ ayé rẹ̀ mi ò ṣe máa mọ́ pẹ́ wá. Bá ń pe Búkì Bùkọ́lá Ìyálájé. Bá ń pe Búkì Bùkọ́lá Ìyálájé. Amúnigun ẹ kú ìnáwó. Amúnigun Alájí Àmọ̀dá. Oore rẹ̀ ti pọ̀ lọ́dọ̀ mi. Amúnigun Alájí Àmọ̀dá. Oore rẹ̀ ti pọ̀ lọ́dọ̀ mi. Amúnigun ọkọ̀ àmì náà. Èèyàn Alájí Sàùtì Àrẹwà àrílédé sí. Sàùtì Àṣìṣe. Abẹ́fẹ́ Abíọ́dún. Sàùtì Àṣìṣe. Abẹ́fẹ́ Abíọ́dún.
Baba Habibu, Baba Buba. Baba Mabubu, Baba Mabuba. Sauti Arewa Ali Ekwewi. Alhaja Buki, Alhaja gbogbo ode. Lówódé Ìdíròkò. Báńpé Alhaja Fatima. Fatima ta gbà fọ́lọ́hun. Fatima ta gbà fọ́lọ́hun. Fatima ta gbà fọ́lọ́hun. Fatima ta ojú rẹ̀ dá, ẹ jáde wá náwó. Fatima ta ojú rẹ̀ dá, kò jáde wá náwó. Gbogbo ìṣẹ́jú mi kò ju mẹ́wàá lọ mọ́ o. Tó bá mówó mi wá láti ilé. Bàfọ́lọ́wọ́ Alhaja Sàdátù. Àbúkà Ájì Àbíbù ọmọ IBD déndé. Ẹ̀jẹ̀ lẹ́kàn ṣoko fáwọn. Olówó ní IBD déndé. Ọlọ́lá ní IBD ọ̀gá wa. Olówó ní IBD déndé. Ọlọ́lá ní IBD ọ̀gá wa. Ọbọ̀lọ́hún ni ó ṣe sanre fún. 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 Oore IBD déndé ti pọ̀ púpọ̀ jù. Ọbọ̀lọ́hún ni ó ṣe sanre fún. Alámọ̀ ò Abilayi àmọ́ o. Alámọ̀ ò Abilayi ó ṣe o. Alhaja Fatima ta súnmọ́ bí. Alhaja Fatima ta súnmọ́ bí. Gbàfọ́lọ́hún Sàràtù súnmọ́ bí. Gbàfọ́lọ́hún Sàràtù súnmọ́ bí. Báńpé Buhari ọlọ́tọ̀, Buhari ọlọ́tọ̀. Báńpé Buhari ọlọ́tọ̀, Buhari ọlọ́tọ̀. Ọmọ IBD déndé, Buhari ọlọ́tọ̀. Ìyálàjẹ gbogbo bébè. Sàràtù járọ mọ́ rẹ̀. Gbàfọ́lọ́hún Fatima ta mi. Gbàfọ́lọ́hún Fatima ta mi. Sàràtà láì gbàfọ́lọ́hún. Sàràtà láì gbàfọ́lọ́hún. Alhaja Fatima pẹ̀lú Alhaja Sàràtù. Sàràtù lódìdí lówó mi lọ́dọ̀ rẹ̀. Fatima lódìdí lówó mi lọ́dọ̀ rẹ̀. Fatima. Fatima pẹ̀lú Sàrà. Fatima yes we. Sórí odidi lówó mi lọ́dọ̀ rẹ̀. Fatima odidi lówó mi lọ́dọ̀ rẹ̀. Fatima. Kọrin wípé èmi ni mo máa wọ́n rí tọ́lọ́hún mi ti ṣe. Lẹ́pa oníráìsì. Èmi ni mo máa wọ́n rí tọ́lọ́hún mi ti ṣe. Ọ̀rẹ́ àdùkẹ́ gbà fọ́lọ́hún. Alhaja Ìdẹ̀ra. Ìdẹ̀ra aya Ògúntolú. Sọ pé èmi ni mo máa wọ́n rí tọ́lọ́hún mi ti ṣe. Fatima àríwá máa kà fún ẹ ló jẹ́ kí òrò pé èwo lè dùnú wa ọ̀rọ̀ wa máa tó lọ pé àwa dúpẹ́ àmúre. Sọ pé ẹ̀là ojú kan, ẹ̀là ojú kan. Gbà fọ́lọ́hún tímọ́tímọ́ ń ségò.
sọ pé ẹ̀la ojú kan yàrá jẹ́ àìtọrọ gàárì nìbànújẹ́ ọ̀tá wa àìtọrọ ẹ̀wọ̀n ló jẹ́ kó máa dé tòògùn kọ́lọ́hún kẹ́mi kí n là kó díẹ̀ lómìíràn lọ ó wá ní ṣé mi nìkan ni ó ń bí mi o ìbéèrè iṣẹ́ wo ló ń ṣe ó ṣe wá owó èmi kọ́ lẹ́ òbí ẹ lọ bọ́ lọ́hùn bóyá kẹ́gùn sọmọ lọ ó ń bí mi o ó ń bí mi o fáńtì wọn lẹ́pa onírẹsì sọ wípé ìbò lẹ́sùn gbẹ́jọ́ àrí àbáyá gbẹ́sẹ̀ alábòsí ò lẹ́ràn lára kò fi ṣètè pani alájà mi ìṣúra mi má kánjú ọ̀la ìgbà yìí lọ́la odidi lówó mi lọ́dọ̀ rẹ̀ ìgbà yìí lọ́la odidi lówó mi lọ́dọ̀ rẹ̀ ìgbà yìí lọ́la Fátímọ̀ owó ọpẹ́ yẹn dà wájíjó ayọ̀kádópẹ́ ìjọ ọpẹ́ yẹn dà àyà Ògúntolú àyà Ògúntolú àyà Ògúntolú àyà Ògúntolú kégódì báńkì òyìnbó aláṣọ òyìnbó aláṣọ kégódì mà ló sanwó mi òyìnbó aláṣọ ọ̀nà ọ̀la ẹ tó ti ṣí kò ní dí ọlá tí o ní tó fi ń ṣèdúpẹ́ òdà nìkan jẹ́ dákun má má jò tán àmín ọ̀nà ọ̀la mi tó ti ṣí kò ní dí kégódì kọrin pé ọ̀nà ọ̀la mi tó ti ṣí kò ní dí ọlá tí mo ní tí mo fi ń ṣèdúpẹ́ ìyá Fárúkù òdà nìkan jẹ́ dákun má má jò tán àmín tímọ́tímọ́ lẹ́pa onírẹsì ẹ kú ìdánwò ẹ kú ìdánwò. ìyàwó HOC ẹ ṣe ẹ kú ìnáwó ẹ ṣe ẹ kú ìnáwó wa. HOC aya HOC ló ń sanwó mi ẹ ṣe ẹ kú ìnáwó ẹ má ṣe ẹ kú ìnáwó wa. nǹkan mi alájà aya alájì ló sanwó mi ẹ kú ìnáwó HOC ẹ kú ìnáwó. Adéwùmí fàdọ̀ látùbọ̀ olówó. Adéwùmí fàdọ̀ látùbọ̀ olówó. Ìyá Fárúkù mi aya ò jẹ́ ẹ̀hún. Ò jẹ́ ẹlẹ́rùn aya ò jẹ́ ẹlẹ́rùn ò jẹ́ ẹlẹ́rùn. Yèyé olúkọ ewu ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ìnáwó mi. Adéwùmí fàdọ̀ látùbọ̀ olówó. HOC ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnáwó wa. Olólùfẹ́ mi fàdọ̀ látù Adúnní. Olólùfẹ́ mi fàdọ̀ látù Adúnní. HOC ẹ máa ma kú ọwọ́ mi ẹ ṣeun ẹ máa ma kú ọwọ́ mi ẹ ṣeun. Fàdọ́lá lódìdí lówó mi lọ́dọ̀ rẹ Fàdọ́lá lódìdí lówó mi lọ́dọ̀ rẹ Fàdọ́lá. Adúnní lẹ́ni lọ́jọ́ ìbí rẹ lẹ́ni lọ́jọ́ ìbí rẹ ọmọ Alájọkẹ́ grants mi lẹ́ni lọ́jọ́ ìbí rẹ aṣọdúnmọ́dún lọ́dún rẹ Fàdọ́lá aṣọdúnmọ́dún lọ́dún rẹ Fàdọ́lá. Fàdọ́lá
ìyá ẹni ọlá èèyàn fàdọ́là mi. Fàdọ́là bọ́jọ́ ìbí bá ti ń dé kéèyàn ò ṣọpẹ́ ló tán. Bọ́jọ́ ìbí bá ti ń dé kéèyàn ò ṣọpẹ́ ló tán. Àbíbá àwọn fàdọ́là tù mí o. Fàdọ́là ó yá sanwó yẹn lódìdí ìṣẹ́jú kan ló kù àfẹ́dánù dúró náà ìṣẹ́jú kan ló kù àfẹ́dánù dúró. Àjọkẹ́ ọmọ Àjọkẹ́ tó wà nílùú Canada lọ́wọ́lọ́wọ́ ó ti dé ó yá mọ́wọ́ yẹn wá lódìdí. Fàdọ́là mọ́wọ́ yẹn lẹ̀ lódìdí gbé wá gbé wá. Alhaja sídọ́ọ̀fù mo pàdé owó lóde òwe mo pàdé owó lóde òwa mo rájọkẹ́ mo rí sídọ́ọ̀fù mo pàdé owó lóde mo pàdé owó lóde ṣe ló ṣe ń dé láti Canada Àjọkẹ́ godmother fún Fàdọ́là o màmá ṣeun ṣeun Alhaja sídọ́ọ̀fù Alhaja sídọ́ọ̀fù ẹ ṣe kú ìnáwó mi Alhaja sídọ́ọ̀fù bó ní gift Fàdọ́là wa jàná Fàdọ́là ó yá sanwó mi lódìdí mo mú kinní kan wá fún ẹ láti ilé. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Fàdọ́là ti sanwó. Ó ní odidi lówó ẹ lọ́dọ̀ mi. Àbíkẹ́ Adé odidi lówó ẹ lọ́dọ̀ mi. Àbíkẹ́. Àwòṣìfìlà mú iná tòrè. Àbíkẹ́. Sídọ̀fù ẹ sanwó mi lódidi. Alhaja sídọ̀fù alárafà mẹ́sùn Àwòṣìfìlà mú iná tòrè. Àbíkẹ́. Ẹ ṣé o. Gbogbo àwa tí a máa jèrè ọmọ tiwa náà bá ń pàtẹ́wọ́ fún Alhaja Àwòṣìfìlà. Àwa tá a máa jèrè ọmọ dà ẹ́ náwó sókè sọ pé màá jèrè ọmọ tèmi o.